èyí ni iye àwọn olùkọ́ tí ìjọba ìpínlẹ̀ Kwara fẹ́ gbà sẹ́nu iṣẹ́. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ti buwọ́lu ìbéèrè àjọ tó ń ṣàmójútó ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Kwara (TESCOM) láti gba àwọn olùkọ́ 1,100 níye àti àwọn tí kì í ṣe olùkọ́ 100 níye, pẹ̀lú àwọn aṣọ́gbà tó jẹ́ 200 níye láti jẹ́ kí ààbò tó péye wà láyìíká àwọn ilé ẹ̀kọ́. Ètò ìgbanisíṣẹ́ ọ̀hún ló wà fún ilé ẹ̀kọ́ girama ní ìpínlẹ̀ náà, pàápàá jùlọ ní àwọn ìgbèríko tí wọ́n ti nílò olùkọ́. Alága fún àjọ TESCOM, Malam Bello Tawheed Abubakar sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé wọ́n fi ojú òpó ìgbanisíṣẹ́ náà síta láìpẹ́, tó ní ojú òpó ìtàkùn ayélujára náà ni àwọn olùkópa yóò ti forúkọ sílẹ̀ àti wípé ẹni tí ó bá fẹ́ kópa ó gbọ́dọ̀ ní ìwé-ẹ̀rí B.Ed, B.Sc.Ed, B.A.Ed, B.Sc pẹ̀lú PGDE tàbí NCE. Àwọn olùkópa tí kò bá ti ní ìwé-ẹ̀rí wọ̀nyí kò ní láǹfààní àti kópa níbi àyẹ̀wò ta ló dáńtọ́. Ètò ìgbanisíṣẹ́ náà ló wà fún láti dí àwọn ààyè tó ṣí sílẹ̀ láwọn ilé ẹ̀kọ́. Ó ṣe àfikún rẹ̀ pé àwọn olùkópa yóò nílò ìwé ìjọba ìbílẹ̀ tí wọ́n ti wá, tí wọ́n sì sọ ìjọba ìbílẹ̀ ibi tí wọ́n fi ṣe ibùgbé àtàwọn nǹkan míì. Gbogbo àwọn nǹkan mìíràn tí wọ́n bá tún nílò fún ètò ìgbanisíṣẹ́ ọ̀hún ni wọ́n tún máa ṣe ìfiléde rẹ̀ tí àsìkò àti forúkọ sílẹ̀ bá tó, àti wípé àwọn olùkópa tó bá ní gbogbo àwọn nǹkan tí wọ́n béèrè fún wọ̀nyí ni wọ́n pè fún ìdánwò CBT. Àwọn tó bá sì yege ìdánwò CBT ọ̀hún ni wọ́n máa tẹ̀síwájú nínú ìpele tó kàn. Ní àfikún, olùkópa kò gbọdọ̀ ju ọmọ ọdún 35 lọ títí ọjọ́ 21 inú oṣù kínní ọdún 2025 yìí. Àjọ TESCOM ló ti wá gbóṣùbà káre fún ìfarajìn gómìnà ìpínlẹ̀ Kwara lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. Ẹ ṣé.